mie mi ajene na kanyo ngobo mi kaji mai gonyo na kanyo ngobo mi kaji mai chele na kanyo ngobo mi ochedi nyakupo Diaso diacho macho no na kanyo ngobo mi jene na kanyo ngobo mi Ado, pete, ine kanana, mila shine, na mila o, ina o, nama. Wabalawawo, kama wapege ni mwana wa wishi, kwa shika, taki kakoti. Kafagi kemi, no fiya, no sa, no ba, sa, no, tuwele mene, sa, wale sa. Pake la kanyo shika, chama, dolo, yofu, anyena. No. Boni afio fatika deku ke o twa me da ameba mami kuni amono la me cafe ma fe inawe yo ke ba na wo mene o ke ni da ku chaya boni afini woni o ba fini ke de le wo ku mele woni o fini yo ba ke ma mi fe ake ke ame ke sumina me wo ame bi so de moya ake ife ni na ni ife won ga ni te wo mi mo de ja ni te bi ke ka ko e te no ali bi do na ni ke ni ni ko di ano ajole ko ni afin ni e bi na ni fi ina ni ke wa ka ba ni ma ni ba ajadu yele look like look like you know brown you are full of it by so feel get brown yo I don't know this I mean yele ko ya umaliza ndio uone ndio ndio kwa nini hapo kwa ngone ejuni ni mo ebele yake ofia uye udenjue sembiye uye ateki no okay so your foundation after collaboration ina ne dem tu me ni no ateki uye yake sembe oye oblai jule ni ame como jiwa ke ame kame ni tu mo I look for it for the floor to the theory and fashion design. Look what I now we are work. I yala. Akali. Oh, I'm not here. We are here. Yala. No, Mama, go here. I can never go back. Look at him.
ló kà sí ìgbẹ́ ìyàtọ̀ ààbò ló pẹ́ tó bá ti ṣe òun ó sẹ̀ yàmù mókòmókò bẹ́ẹ̀ ní jẹ́ ìyẹ́ ènìyàn ló túmọ̀ ìwọ̀n bá yìí ìjà àgbẹ̀ kẹ́kẹ́ ayé tiẹ̀ lórí wọ̀tọ́ ọ̀lẹ̀ òkúkọ́ mu lẹ́lẹ̀ òyìnbíyẹ ilẹ̀ wàgbẹ̀ lẹ́lẹ̀ ní ìlọ ní abẹ́kasí nígbẹ̀ rí rẹ̀ wọ́n sì mọ́ ní amẹ́bà àbágbà àbẹ̀bẹ̀ ní àkàmà àwò nígbà àkọ́kọ́ àti wọ́n pẹ̀ lẹ́yìn ní ilẹ̀ màmá kàmẹ̀kálẹ̀ ní ìpínlẹ̀ ní àpẹẹpẹ ní akéèlè ìjọba ẹ̀yà rẹ̀ èjì àjẹ ọjọ́ ó fi ìlànà onídìbò náà fi rẹ̀ ìjánu lẹ̀ mú ẹ wò sọ yóò tí o dábì sí ìlú ọ̀pọ̀ ìjọba tí o dábì sí àmàlà ló fi ìlú ọ̀tọ̀ ní national health insurance orúkọ ìlànà ìtọ́jú ìlú ẹ̀kú wọ́n bẹ wọ́n kíkà yá ẹ̀ṣin ó kẹ́ ló bá fi ìdí akẹ́ jẹ́ national health insurance ìlú ẹ̀ àwọn akpẹ́ ní ẹnu ọ̀pẹ ní akpẹ́ ní adúlù ọ̀ ní ìyá ọ̀ tó ní akẹ́ ṣe ó dé ní kọ́ ọmọ akẹ́ ìdíje akẹ́ ṣe ẹ̀ka ní awùwà ní tìmọ̀ tó ebe ìdí àmọ́ wẹ̀ ìjókòó kéde ìgbà ìgbà ló sàbíṣe ìjọ ìbámu ayẹyẹ ní àtọ́lẹ̀ yéésì fi mọ ló ń túwò ní túwò ní àfihàn yẹ́sì àfihàn rẹ̀ túwò kù ayẹyẹ kí ìṣẹ̀ ní túwò ayẹyẹ kápítà fún ní túwò ayẹyẹ káìlẹ̀ ayẹyẹ ẹgbẹ́rẹ́ sílẹ̀ pé ní ìbáná àfihàn ẹgbẹ́rẹ́ ní àfihàn ẹgbẹ́rẹ́ làwọn ẹgbẹ́ yíyá ọ̀fẹ́ yà wà ní túwọ̀ ìfọ̀fọ̀tọ̀ ìfọ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ìyàgẹ̀kẹ́ wọ́n fi àkàlùkù bẹ́ẹ̀ ní ìlú ìlà ní ìbẹ̀fẹ́ ẹ̀yẹ wọ́n tí wọ́n sẹ̀ bíyà wọ́n mọ̀ ní ẹ̀dá bẹ́ẹ̀ wọ̀ ìṣẹ̀lẹ̀ dáadé gàdábì sẹ̀yẹ̀ sọ̀rọ̀ ní ọ̀nìkà yàgẹ̀ gàdábì ní ẹ̀yà ọ̀fẹ́ ìlú ìdáni ìlú àdé bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀mọ́kọ̀ ẹ̀kẹ́ ẹ̀kọ́ ní àfihàn ọ̀dẹ́ ìjọwọ́ bá tó ìṣòwò ní wọ̀ kàkàjẹ́ jẹ́ ó jẹ́ ìṣàlẹ̀ ìjọ níbi lẹ́kùn ọmọ jíjà àdájúgbò yìí wọlé jẹ́ kí wọ́n bá ní ó fi wà fún ọba ní òfin lọ́wọ́ wẹ̀ lọ́wọ́ wá wọ̀ nínú ẹ̀ẹ́dálẹ̀ akọ́lùkù akẹ́sẹ̀ nígbà náà ó bẹ́ dọ́kítà fún ètò ọmọ ní gbogbo ẹ̀kẹ́ àkẹ́sẹ̀ àtọ́wò wọ́n àfúnni rẹ̀ abájẹ́gàjẹ́ ọ̀yẹ́jẹ́ lọ́ya tí ó bá àkẹ́sẹ̀ àtọ́ dọ́kà pọ́n ọmọ bá kẹ́sẹ̀ lọ́ya papọ̀ síbí àná ìgbà mìíràn ó ní ẹ̀yìn méjì ẹ̀kọ́ sí ẹ̀lẹ́ ọ̀rọ̀ bá ṣí láṣí ilé ogun máa ní àwọn ọ̀pẹ̀lẹ̀ lójú mọ́ fi orí iná mọ̀ ní ilẹ̀ nígbà náà pẹ̀lú ìgbẹ́kọ̀ kẹba wọ́n náà tí kò ní ẹ̀nà àti èdè mẹ́ẹ̀kà kúrò tó lè tàṣí lẹ́kẹ̀ Chake mocho ẹ̀. yóò adó nyẹmẹ́kẹsẹ̀ mú àti ìgbésẹ̀ ẹ̀dọ́kọ̀ nyẹmẹ́kẹsẹ̀ mẹ́ká ní aláwọ̀ ẹ̀dí ẹ̀kẹ́ tí wọ́n kẹsí dáwà ọ̀pọ̀ èdè máa wù ẹ̀ aka ẹ̀mọ̀ wọ̀nyí mi dúró létí ní àdètè òdó àwọn olù ẹ̀wọ̀lá ní ìgbàtà àwọn tí wọ́n ní aláwọ̀ ẹ̀dí ẹ̀ jẹ́rẹsẹ̀ wọ́n wọ́n kẹ́ ṣì là pé nínú àánú wọn wọ́n sẹ́mi ẹni di gbẹ̀gbẹ̀ náà wọ́n dì wọn kẹ́ ẹ̀wọ̀lá ní ní àmẹ́mọ́ ọmọ ẹ̀wọ̀n mẹ́rin ní gbẹ̀tẹ̀rẹ̀ náà wọ́n ti wà pẹ́ẹ́lẹ̀ àlọ́ wà kálẹ̀ gbẹ̀gbẹ̀ protocol international airport ní ètè mẹ́ka nínú wọ́n tọ́ lẹ̀ the only land ní èdè mẹ́fà mẹ́ta ní ètè àwọn ìtọ̀lẹ̀ kwẹ̀lẹ̀ ẹ̀ àrùn ṣẹ̀dá áfínẹ̀ kí ẹ̀kọ́ gàṣí kan wọn ẹ̀dúdú ní àmì ẹ̀dá ẹ̀bẹ́yìn mẹ́nu ẹ̀nà ẹ̀wọ̀n ọ̀tẹ́ áfínẹ̀ òkúlẹ̀tọ̀ rẹ̀ èyí amẹ́kẹ́ ẹ̀kọ́ ní abí sọ̀lẹ̀mọ̀ ẹ̀ẹ́dọ̀ kẹta mẹ́fẹ́ akẹ́ ẹ̀tútùmọ̀ kẹ èso ẹ̀kọ́ ọ̀rọ̀ akẹ́ jẹ́ nìkẹ́ ìwà nílẹ̀ náà
ni gamane ni afole eyinga ega somana e wo ko me fe ya gamane ni e no fa fe wo gamane ni yo e ka e kweka she la katashika mo e be ngano ele wati abiso bi mo aga ni e so ko la kakaba ko e na kamu mana chicha no ka she bi no no ni e ka ni na we boko awe da boko ni e ka no chomo kasemo awon to no no mi to wa ke ga follow bi obraya bi be ja ke shi ke onye o ya sukuwe na ya ko bo mo no o kasemo chumo ni o pa ni chumo lo yo kasemo be bo mo ni o ya sukuwe ko je plateau e wo ka to ka du na shishe ba ka fra je je no ji obra no wa ni na ka ni je no ashi e awo ye ka shiga wari na ga odoba wari na ga ka ga to doctor fo e bana e ameti kame ga to wa fo e bana e ameti kame chame ka ga bo no mo to e akra me school ni ga le ma shi akare shi ga fo mo bi e wo agbele akra me beni wo ti ko ya akra me ka o just school won ba ga fo mo bi sa ti me ba mele to de akra me the phone be any other man. Melaka I want it. Mele school to get up, anywhere for you. You make a channel. Trouble you for me to it. Jama Chaman, yeah, what can I? I don't Jama Chaman, yeah, what she go. The flat, I believe, comfortable. God, Ben here. But I never call me. Running your note check or you never go down. No, course, I call you the money. Who did that down? Oh, man. For me, telling you, now you won't go to roll anything. I can make you a share and if well, like a woman, judge a man, fine, you do not make you. Oh, then I feel about what you tell me back. Not so much, you know. No matter no, not so much, you know. She may have been in the but you won't call Tony in a mob of you. How are you to fail? Not so money. To have a check about what they want for. What do you know? I can show you because girl, you take I can say no tomorrow. Maybe more no match. If I hear of her, they say like they can't even want to be money. They can you from me. She can't even tell me that I need to. What do you want? I'll be more than you for Jenna. Look, I should show oh, Okokashe, Onuchumoni, the Kawa, Minister, I can say, I say, the one who came up, will be a trophy when you to say, my dear, that is so you remember, so Yomo, Oblai, Onako, Oblai, dear, as I don't lie here, my dear, that is so I say, by here, Utoba. That better way, Mutumo can it bear, no matter you prefer, can you? The no man who had and share as I know no man know what I want. I can watch again, say. No, I can show them what you know what I want. You know that later can hear me say that get you know, they won't ever walk out with a belly. Get no America, I go over for what I'm sure now. Let them show what I know could do. Walk on more. I can come here. Why should it $20 so like Papa? What I know when you need the other what I know, then papa make our chair, make a mocha fellow. Don't can sell him off, you know. Miss Coco, Tato. Namo America, and I can hear you. So I echo ya. Gano, will talk about much. Gano, my friend, the friend, you know. The evacuation. If you are a mamma to do, he can be a similar. The king se a gave up for Shaking. Go to film of your king. Getting no, here by him. The day war. I gave for Shaking. Because she got me, advocate,
Udawu. Muslims say Akwashoma. No. Go on. Let 10 minutes. The Shidana, the water. The Enanobili Evacuation. I believe the Shidaba government to me. The Hindu Free Yoga, I put a name. Not a poor girl. At the Shidaki, I know. I believe. Well, my way, little medias, not by being in the Shidani. TV station here, TV station here, you will be a Shidaki, no. Not of them, New York, you can only fight, they can fair fight. Getting our favorite way, not the little Babu, the Eulu at the nearby, some of them of your own awage. Papa, making me, I will get without you, dear Minipet. Ye keye ba obi minister ye chieno shidadi ono bito ake opoko ni eni no ya to sele mo ebi ko ma ka mo fe mo ni opoko ni e mo fe bi la kele ko ba bi eni abe ko mo ni na me ti abe be ke mo blai ni o yo ko to ni eni mo tu mo sele gbawona school ya sele gbawona mo ka mo fe mo fai ake mo ko we afoshi ake wona walo ni pade ma wa o me o lo se ki gan na me sun ake ame wa me ni o ki kan shige bi o fo e ake se na wa bu e ogo ni wa bu ya ko o na agba ko ya fu e ogo le ke o fo eto mo ile o na agba na ni ke ji o ti la kamo ya ka fo de bi ba de ni fi o o to e la ni yo bu e ni na taba ha o ke shigadi ma je no e ti e mo pa mo fe mo ni obi e fai me ni yo jala ke me ni ye jala me ni na lutumo ke me ni na lutumo ke papa e gbele a ofin ageni fe ke mi aseme me ba wo mo de shia ke shia ni ke me ana duo mo ke to mo wo tu o be ke wo je ni di muslim fe akwasho manche e ke kwa ke do muslim fe se de kwa mo fe mo ni o ka ne do wa mo esmo ni mo achi e ben ke no mo ke o do wa mo mo de no tro be ke wo te ana do paper alo ko abu ko ni no ba na ni ke mi aseme me ba no wa ni ni amu aseme me ba abele ni water ko tro be ke ho e ko mo de ko ba sho di ya ke bu pe ko ba ke no ko be mo ngu ni e ba me be ba wa wo fe wo ba su ma ke o ko we awu mo fe wo mo de wo wa ni twa ka ya mo fe ama anye ni ko asia o ba nyo fo ni no ke la ke ni na fi one ira anye to ni na anu tumo because ka pa e bi eje na pa alo nye na do aka fi si efe ni ye bi e efe ni ba fe ni da na ga si mene e ba to ma ni na anu tumo to wa si bi e o mo do ta wo ka fe nu tumo na ko o ba nyo ti o be ke wo e bi e na mo be o de fo ni na anu tumo aga le fe je le ta wo wa wo ye kan le ta wo wa ni Solomon aba e wo be fi aro na fi e de ba da bu ko ne mi o na Solomon yo mi mo fi amo peke ji onu pa ji o ko ibo ni na anu tumo no ta si ape no be no go no fi ope asia babu ko ne mi no ba mo be o no ni na anu tumo ka fla je ne di wa mo le ne di lo ba yan o ke wa yin e sikana wa pa o de de bi so de ke peke steady o ti o peke no ka so ni na anu tumo o ba na no ko ni o ba na no yi ni o fi ara ga wa ga si da ba wa che ni ji wo nu mo o da o lori ji te bi e fe apaso te blo fo ni steady o petele po ba na kan ni petele kenya na le ni ese pe so le mo ji no le ke ba le to mo bo ni ba fe na salu le to mo bo ni ba fe na salu asika na ga ye ni se to bo ni ba fe na salu o mo le ni wata bi e folo le ga fi ali ka se ma ga lutu mo e ba ide de pe ni no le fi o e ga me wo lutu mo strong ya mi lutu mo strong bi ye no fa no ba nya wo yu e bi e so mo ka di o mene o ga lutu mo no ba ko fo na ko ba tu e ka fla che e ba de so le mo ke awo na no kware wo so mo lutu mo ne si lutu mo ne na ga ba ne ni awo mo ami le fi aspele mo de awo na ga wo be papa ya e ya ga me ne ka si free ka ga ti ni ma anya gbenye ba ka si e ko benye ba na e ba ka si ba pi sha ga bo mi free
Uko ne me ya ni kase ni pe mi o ga ba wo mi. Ni nyetu. Wo ba be ni nye ya. Ebo la dan so mo e je ka abu. Shiko le mo ko kasi onu tu wa lo. O le mo ko po ni ya bi o be ko ke o ko ga bo eti. Ga wo pe abu. Ene ji no ba ni o ke wa ni. Le ye je no che ma ni de ke wa ni e ga. Elumo ye ni ene me fata yi. Wo e sele ni ga sele. Ni ta. No ba ni abla o fe. Yo, nane afo. Ewo, nini na de rare egbenyero to egonimini rana fa. Amegeshi nengeni nela mere no gbere bi amebi ame. Lo se no ile yo o ina leta lo. Fascinator lawu atwa mi no ngara abere o bona. Nina ga to ke bi e ko me bu e ko me lele. Ye gba ni e me ye kasira. Waya se awu wa kono ni ya. Numba misa. Just a tip of it. But happy Ono mwa kere, amegani ni bege mi ekasio, ikibi yemi, na bubu olosh. Ono mwa tuwe fashi aga esu mwana meleze, no wachi amenge tole. Bege mi yemi, ni ekasio, bege na lede. Nani nyebuwa nyefe? Nyefe pia nini? Maybe achoni. Nani nabanya na agashi. Ene ona buwa kosh kwa kanyo. Ole bena fiole. Ene wano ele mami 3C5C. She ana chobo no le. Wani ka ofeni me fiole. Abamu. Papa ni ni ado to da wu e. Le ebi ko be bi. Ewo ko me nyo be se ko be bi. She eja ekoto ye ka ewa mo kiani mo ba ka mo contest mo ba ka mo fi test ni e ka kra so from ka ke si bi ana ka ti be na lo we bi ska o le ne me be o e mo ko ti ka o fe ni ko me ana no ko ko mo ko ande o le mo ko e mo no tipo o pride no ni ba shi no ani ka do tipo e ta frata o sisi no di o aniya ko me ha ko be o nya e o de o to no ma tra fe o na ta de ko se o se fa ni ba ti ba Costines. Allô, Amy Costines. Ni blood fonjo. Hey, ta fe ni Ni ale o fa ne Amy Costines. Ni mo kasa wo ni e. Ni mo kasa di aga rock on. Costines, elete scoop. Ni twanyere nyale, ni twanyere nyale. Ni twanyere nyale, ni twanyere nyale. Yeah. What a nice. Ne baba o afa se ni baba o e bani ni ka di ye chele mo ni ko e na shi ne ma be di bo yi ni o chake ya o se ga ba tane ma kan ni abo ni Ni da be ga ba bi no mi ni ga wo yo ke wa ku to le bi ye nutu ne no ka se ni na ga
no the poor no the pure ba wonu tu mo na mi nsa ya se na mo no na ye akata mo ko jabi e me mo nu tu mo na mi la mu ayi anu da ye gbe ke mo wonu Para la rafa no bele. Papa te ma chama ke tuni si na ni la ni. Uno ke o pa ko ba ko ni ba ke. Ona ba ka ti. Ola ko ni di na me ma pe na ti. Ani yo je me. Nje ma pia mo ni ku ya yo ni. O nga ma ka di di ni yo ma na pe ya. Ya kwa ni ya swa ni ya kwa be na ba ko ni ni na ja na. Ko ni bi ta fa te. Ba no a pe lo ko ye ku. Wow, what a good wow. Moi, Tachi, you realize you never feel. You never need to Papa, shadow for a tower jilly. Or catch a million, which one at the moon, if I walk away. I Banana, or Tajo can okay, me, Tasha, Babu Gomo, Tajo Juba, after we hear, Tajo down Bato, Lokoban, or Nani Yan, Yan Yakata. Once a year, you study. Laka white or for an adventure to transport, what I go. Therefore, on nothing. Waka go, carry dog, Bunana Pioneer, Baco. Well, no, two looking at no laughing at Ken clear o ke shira play ba cho fele ake me ken bi ne ken ni ma ho na ma ho ne e ba na wo fe anu kwale fe wa ke shi nkenye meshi ni na ke wo ye challenges fio ke ha nuchumo sani o be ba la ke nke se jombi acham ba ko ni wo kwa ke shi te o ba yo fite ni onye ma bi ni yo machine ambabwe ni kasimo in terms of nipe eja ke fiema ke shin ko ba ko mugungo be ni ba ke se wu atale mempi yo ni ka me ye amatale ni ambawo le nje amesuo ni bi na pe ko ba ko water man chedu machine dana afi yala dana afi ni bi no ni na ke shike wo ke wo yin ewu mi ni e ga fe tumo ni me fi o ko pe ji me ni shike wo ke yin ewu mi ni me ntu ni because ke oyoni na nuchumo be fe be ni ji oni ba take oche no wala ke o asani wachiwo benke dara buku emi kuni wonyama bi ni yo machine mi ame ogbla me na me ba kuni ambakasi ne ken no ni ke no sele hu wo fe free so inkiamo fiamo me ko pole nche atalehi alo atale mu ko ni wo cholo nutrition afi no fiano ye bi ne nkabo yo ne ke ba channel le won na ke o me pe un ye ni am national health insurance egbo me un be ko le won be fe ake shasa ni warren star me ko ni amene ko ejake gbomo twe wale mi ele owo ocho wonye wole bini ilaba mo yo tafia cheke ne ke gbena bilipe asano fiamo take advantage of it ko ni mini ya here oh kenkele hu mada cheme fe ni iba kishia bi ni akwe ni neke wo program ne efi very successful eja keshin je mo fe wona le leke tafla cheme ko puni fi ono ko ne cho me pole nche bugo mgo chon je me ke hu ji wo ke shira ba kule ba atana ni mo ya shira kule ba inche ke manche ni adote otinto ni neke sa ne ba ne alo neke ne kune ba nchu mi ne nchi benkele ne kembi ya yin ni okweno fe eja keshin dan ke dangbe fe wo ko bi no wa fe ni ya yin ke shira pe man says June ke ni amu ke e won chi
ke water manche numu kasa ke asafache ke menenche Sheikh John Pepper ke nye jelas bi fe nye bakpehie bi ene minda nyeshi minda man bi fe shi ke memeni men ba bi amek pe 30 ni ji men ba pe ni amek pe 30 minda meshi akeshi ame nane ke gbene ni amba chune ke ni chumo ke hawo yo gamashi ne ni oro ni ba channel ji mi pa gatedeke te fai akeshi ni chumo fe ni chumo egbe mo ko sina ko mo ni chumo dan ta flache nyenme ni yedumoshi nyeke mike ma yin ne ni chumo ko ni egbe mo no mo fia mo ke o ewu ni chumo mi no future no ko brighten the corner that you find yourself ko brighten the corner e be mini e ke no ya ke hwele mo baba ni ta flache fetu mo kadagbe fetu mo woni bi mpese si asani wo mo we ke wo mo we pe no fia no alopa fe no bla e wa hwe wo yi e ja ke shi wo nyen wo kwe ni bi afite e ja ke fetu mo da na ba ke o ne ke shi no ma ke ji gadangbe will rise again ni wo ba ya wo yi yoni o abia ka shi ka jabbe ani akuche komeni ka wo ncho ni o ba ya je kenu chumo ne alukale fe ma ke shi ne kenu chumo ne won fe ka shi adan wo ye wa yin akuche fe mene wo machine o ba ya usu o ba ya la o ba teshin o ba nunwa o ba tema o ba ya pram o ba ningo o ba adan o ba ya fe o ja ke shi taflache gadangbe nichumo alo gadangbe sande jino ni ayo o ke onye wo ka ke shi won je mo ko yemi won fe an ke ha ja ke shi nichumo ke ba ko ne nche mene ne nche a chome ko bi na fio nu ameka me chole ake wo ite ni fai ke ni bi na ke ya wedi ko tashino a chobu na fio le no fe ma ke shi ni apani ni ko onni ni chunchumo ye shage shi o manje sani o fe ma ke shi ko fe ko wumi e ba fe o manje e ha o fe le radon ken kleminda ni shi kadangwe journalist association shida play jinye kenye be wo yomo ise shon minda ni shi ke ni chuo pa ni nchuo ke ada we na kan ni ni chumo le wo fe ba mo fio ni mate 16 June le o minda le shi ni amu ke isebi ni mo kasa water ke buku onupa efeni ko buku efe minda mo fia mo shi akeshi amawa ni neke wo program ne efe ojogba le radon ke ni sanibimo